gbọ́ ọ̀lẹ́ àpàdé lọ́wọ́ jẹ́ ìbájẹ́rọ̀ fóun ráyè ṣe tòun. A kì í ní kí ọ̀lẹ́ ó má sùn, ọjọ́ ìtẹ́ rẹ̀ ló kù sí dẹ̀dẹ̀. Ọ̀lẹ́gbẹ́ ti yán ó wọ́jò kó mọ́ra, ọ̀lẹ́gbẹ́ tó kó jádànù pẹ́pẹ́rẹ́ ń pẹ́. Ọ̀lẹ́ òṣágilágbẹ́ kò ta ògùrọ̀ lọ́fà, ó dédé ọ̀pẹ ó gbẹ́nu sókè ó ṣe bọ́fẹ̀lẹ̀ mọ ọ̀pẹ ń roni. Ọjọ́ eré ni ọ̀ràn dùn ọ̀lẹ́, ìbáwọlé kó jáde á ti ṣe jáde. Aṣọ ń kọ́ àpò ìtìjú ń kọ́, níbo ló fẹ́ fi kọ́ sí? Ọ̀lẹ́ ń fìbàjẹ́ sayọ̀, ó ṣe àfọwọ́fà ìṣẹ́, bẹ́ẹ̀ ni ìṣẹ́ kò gbẹ́kún. Ebi jàre ọ̀lẹ́, ibi ẹni tí ń ṣiṣẹ́ ò ráyè jẹun, ibẹ̀ lebi tí ń pọ̀lẹ́ foroforo. Ọ̀lẹ́ bojú wọlé kòrò ń jẹ, ó dalé onílé rú ló bá dèrò ẹ̀wọ̀n. Ìgbìyànjú ló ṣàgbà ohun gbogbo, àríjẹníyànjú wọn kì í tẹ́, àríjẹníyànjú wọn kì í kàbùkù. Èèyàn tó bá látajú ajé ní rájé jẹun, ìrẹ̀wẹ̀sì ọkàn kì í gbéni débùté ògo. Èèyàn tó bá láfaradà ńlá yáyìn nígbẹ̀yìn ọ̀rọ̀. Egungun bá ń lé ni ká máa rọ́jú, òkè gogoro ò ṣeé gùn ní gìrìgìrì. Àwòkọ́ṣe ìgbìyànjú ń bẹ lára òṣùpá ojú ọ̀run, kí òṣùpá ojú ọ̀run tó mọ́lẹ̀ rokoṣo. Ohun tójú ọjọ́ ti rí kì í ṣe kèrèmí. Èèyàn tó lára tó fẹ́ dá, bí ò bá fi gbìyànjú kọ̀rọ̀ rẹ̀, bára bá lè fi gbìyànjú gbénú ẹ̀dá, ṣe ni a máa parọ́ máráyé pé wọ́n pa kádàrá òun dà. Bẹ́ẹ̀ sì ni òun ni ò fi gbìyànjú ṣègbè lẹ́yìn fún kádàrá rẹ̀ tó lúwọ́ ọba ìdádá tó dáa. Ẹni àwòrán sọ fún pógbórí àpésìn wáyé, tí ọ̀sáré àti jẹ́ èèyàn tó sorun diṣẹ́. Orí àpésìn tó gbé wáyé àdìtasí ni wáyé, nítorí pé bẹ́rù ò dọmọ, àmọ̀ràn òjọ́ kọ́, gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀. Àáké tó ń gégi nígbó tí ò sinmi, ó nu tó fẹ́ gbà lọ́wọ́ igi. Lọ̀kọ̀ tó ń hasẹ̀ lẹ́sẹ̀ àbàtà tí ò dákẹ́, ó nu tó fẹ́ gbà lẹ́sẹ̀ àbàtà ni. Mo ti rí èèyàn tó ń lọ sódò àṣeyọrí, ó kún dẹ̀dẹ̀ kó débi tí ó ti bomi ògo. Ńlá kèrè ìgbé ọwọ́ rẹ̀ jábọ́ tó fọ́ nítorí ìwà ìrẹ̀wẹ̀sì ọkàn.